ẹ̀dàkùn lílọ sáànẹ́bì wa lọ sánmà ní débi pé wọ́n fi nǹkan hàn lọ́hun ni. So nínú Sahih Bukhari ní ìsìn náà láti ráwọn àgbélẹ̀rọ yẹn pé ó lọ sánmà pẹ̀lú àkàbà, ó lọ sánmà ẹṣin lógún, ó lọ sánmà wọ́n lè lọ́wọ́ mú báyìí ó kàn bá rẹ̀ ń sánmà ni. ọ̀rọ̀ mẹ́ta ikhtilafun min shakhsin wahid lọ́dọ̀ èèyàn kan òun lórí léètì fún wa wípé àkàbà lánàbì gùn wà kalimatul mìírájì síré àkàbà ní túmọ̀ ẹ̀, mìírájù gan tán lò àkàbà ní mímí ẹ̀. wọ́n dẹ̀ lọ kọpí ìtàn yìí lọ́dọ̀ àwọn Daradushtari ni ó wà nínú kìtáàbù Al-Dafira. ìtàn yẹn ti ń bẹ 3000 years kánà Muhammad tó dáyé làwọn èèyàn ti fi pọ́n ànábì tí wọ́n lé àwọn sọ́ọ̀bì hà táwọn náà dẹ̀ ń kírun dọ̀la wọ́n sì ti ń kírun kánàbì ó tó dé wọ́n sì ń ṣàlùwàlá táwọn gbà pé ànábì àwọn lọ gbà àwọn wá ń sẹ́mẹ̀ ni. gbogbo ìtàn yìí lálọ́jí Iran náà ti lọ mú ìtàn yìí wá látọ̀dọ̀ Baghdad mọ́ Iran. wọ́n wá yí orúkọ súra yẹn di Suratul Isra instead of Suratu Bani Israel. gbogbo ẹ̀ ni mo ti ṣàlàyé sẹ́yìn. so wọ́n wá ní Ibn Abbas ló sọ eléyìí. Ibn Abbas ní o mọ ìyàtọ̀ bayna al-ashkhas wa bayna al-ashjar, ìyàtọ̀ láàrin èèyàn àti igi. eléyìí wọ́n lọ ọmọ Ibn Abbas ní àgbélẹ̀rọ ni tàbí kápẹ́ láṣìṣe fi Sahih al-Bukhari. èmi wá ń fẹ́ retí Sheikhul Azhari Sheikh Salman Al-Amin tí wọ́n ti kọ́ wọn parí pé Sahih al-Bukhari is free from error. ọ̀rọ̀ àìmọ̀kan ni wọ́n ń sọ yìí. We are expecting your call. We will welcome you. You are our brothers. Alhamdulillah, we are one. ẹ̀yin tí nímọ̀ jù wá lọ, aláìmọ̀kan la wá. We want to learn from you. in tí wọ́n kọ́ yín parí Al-Azhari yẹn. ó wá mọ̀ yìí pé ó tí mọ̀ nǹkan kan Al-Azhari wọn ó tún wá Nàìjíríà wá kọ́ nǹkan. ìyún jẹ́ ẹyọ kan o. ẹ jẹ́ á tún lọ sórí ẹlẹ́ẹ̀kejì. ẹlẹ́ẹ̀kejì káwa náà kájọ wò ó náà ni wípé Ilyas anna Ilyasa wa Idris. Imam Bukhari sọ fún wa pé Ilyas ni Idris, Idris ni Ilyas. Sheikh Salman Al-Amin ẹ jẹ́ kí n tiẹ̀ challenge Abu Rahima pẹ̀lú àwọn àfáà mi Fadilatu Sheikh Imran Eleha. I need your attention. You are a very strong scholar. Ilyas wa Idris. Ṣé Idris ni Ilyas? Ṣé Ilyas ni Idris? Professor Alaro, with due respect, I need your attention. Fi Sahih al-Bukhari yuthabbitu fihi wa fi lembe bi anna Idrisa wa Ilyas wa Idris uma ismani li wahid. wọ́n láwọn méjèèjì orúkọ ní fẹ́nìkan. La yaktalifani, kò sí yàtọ̀ fi Sahih al-Bukhari. And we are making the book as the most authentic. I challenge Professor Alaro as our good scholar. Kọ́ bá wa sọ̀rọ̀ lórí ẹ̀. Ṣé Idris ni Ilyas? Ṣé Ilyas ni Idris? Gẹ́gẹ́ bó ṣe wà nínú Sahih al-Bukhari. Torí pé ó ti di pé gbogbo tó bá wà nínú Sahih al-Bukhari, don't mention it. Don't say anything about it.
ẹ bá mi tag Abu Rahima torí pé wọ́n pẹ̀lú defender Sahih al-Bukhari fi Sahih al-Bukhari wọ́n ní Idris wa Ilyas wa Ilyas wa Idris ahadha sahihun ṣé bó ṣe rí nìyẹn is this a perfect word ṣé lè perfect ṣọ́rọ̀ tó lálàáfíà ni Professor Kakuri akramakumullah nahtarimukum wa bihudurikum ila hadhihi al-mawdu'a afẹ́kẹ́ sọ sí al-Idris wa Ilyas am Ilyas wa Idris ṣé Idris ni Ilyas Ilyas ni Idris kama fi Sahih al-Bukhari tí wọ́n dẹ̀ ń fi rinlẹ̀ báwọn sàhábà ló sọ bẹ́ẹ̀ ṣáwọn sàhábà yẹn mọ al-Qur'an al-Karim ni bàbá wa bàbá albarka Dr. Asra Bilal mo fọ́lọ́ ń bẹ̀ yín ẹ dákun ẹ bá wa sọ sí ṣé Idris ni Ilyas ṣé Ilyas ni Idris bó ṣe wà ní Sahih al-Bukhari bàbá wa Fadil al-Iwawi akramakumullah we need you with full respect and honor ẹ bá wa sọ̀rọ̀ nínú Sahih al-Bukhari they said Idris is Ilyas Ilyas is Idris is this correct ṣé Imam Bukhari ṣé ìmọ̀nà fi sọ eléyìí tàbí wọ́n ṣàṣìṣe ṣàbágbélẹ̀rọ tàbáwọn sàhábà ni wọ́n ṣe mistake ẹ̀ àwọn afá pọ̀ bẹ́ẹ̀ kódà al-Imam al-Qutubi ahtaju ila hudurikum fi hadhihi al-mawdu'a I need your attention for this topic ṣé Imam Bukhari correct by saying Idris is Ilyas Ilyas is Idris Sheikh Salman I'm asking you anybody you can call make a challenge tó bá tásìkò tá fẹ́ call kódà bàbá wa Ìwó tí wọ́n jẹ́ mufti kódà bàbá wa àgbààgbà tí wọ́n jẹ́ Professor Baki Ìwó I'm begging them to say something on this because they know better than us. Professor Agbari Gbidomo, you are there. With due respect, we want you people to say something about this. We are calling people. Al-Ustaz Yunus Akorede, you are there. Láwọn tí wọ́n ní orúkọ, tí wọ́n láàmì, tí wọ́n láka. Kódà àwọn bàbá olùkọ́ àgbà níwò, Wasiru ilẹ̀ Yorùbá. A pé Mùdírù sọ̀rọ̀ yìí. A pé àfá Amẹ́ríkà sí. Àmẹ́yìn tẹ́ jẹ́ Sunniyun. Ẹ̀yin tẹ́ pé láyé ní Sunniya. Tẹ́ ní agbọ́dọ̀ gbà pé kullu ma fi Sahih al-Bukhari sahih. Tẹ́ gbà bẹ́ẹ̀, ẹ bá wa sọ sọ̀rọ̀ yìí. Al-Ilyas wa Idris, Idris wa Ilyas is a question. Because àwọn tá ń sọ yìí, Abu Rahima tó kéré sí wọn gan. Òun kékeré dẹ̀ndẹ̀lẹ̀ wíyà ni. Bí a dẹ̀ndẹ̀lẹ̀ wíyù ní ká sì pé. Òun kò sí ń sá fún wọn. Ẹ má jẹ́ aṣàbòsí, ẹ jẹ́ aṣòdodo nítorí pé Al-Qur'ani sọ fún wa wípé báwo ló ṣe sọ náà? Ó ní kò síbi tẹ́lẹ̀ sásí yudrikumul maut law kuntum fi burujin mushayyadatin. Kódà kẹ́ sáwọ inú irin tó ju irin lọ, ikú ó pa yín. Tó bá sì pa wá yóò bi wá léèrè. Amanatul ilmiyya là ń sọ yìí. Amana ìmọ̀, afẹ́kẹ́ wá lò fún wa. Ẹ jẹ́ ká Sahih al-Bukhari o. Ká wá gbọ́n tí wọ́n sọ ńbẹ̀ nípa Ilyas wa Idris. Ẹ dákun torí Ọlọ́run, ẹ jẹ́ mú mi. Naam. Sahih al-Bukhari rẹ̀ o. Ṣẹ́rí. Sahih al-Bukhari. Al-Juzu ath-Thani. Torí pé ọ̀pọ̀ kìí ka Sahih al-Bukhari, wọ́n kàn gbé dání ni. In táwọn àfáà bá yọ sínú tírà fún wa nìkan là ń kà. Torí pé wọ́n dé làákàyè wa magolo. Wọ́n fẹ́ kó ṣiṣẹ́ lọ wájú. Àwọn àfáà ti parí iṣẹ́. Ẹjá kan máa mọ ká máa kà rárá o. Àwọn ò ní ṣerú ẹ̀. Mùmú ní máa ṣe bẹ́ẹ̀. Muqallid. Ẹ wá gbọ́.
wọ́n jẹ́ ó yé wa wípé báàbù ẹ̀kọ́ kan lélẹ̀ ẹnu bí tí mo fẹ́ okay wa inna Ilyasa lamina al-mursalin káìlẹ̀ mọ̀ wípé àwọn Yehudi kọwọ́bọ̀ Sahih al-Bukhari ní kọwọ́bọ̀ tó ní agbára gan wọ́n káyà yìí wọ́n ní wa inna Ilyasa lamina al-mursalin pé Ilyasu nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run ni idh qala li qawmihi nígbà tó ń jíṣẹ́ fáwọn ọmọ àjọ rẹ̀ wípé alla tattakun kí ló dé tẹ́ bẹ̀rù Ọlọ́run ṣé ní bẹ̀rù Ọlọ́run ni atad'una ba'lan ẹ máa sìn òòṣà Báàlì wa tadharuna ahsana al-khaliqin ẹ wá fi Ọlọ́run ọba dẹ́dà tó mọ̀ yẹn dájú ẹ wá fi ilẹ̀ Allah rabbakum ọba yìí mà ló dá yín wa rabba abaikum òun ló dá àwọn bàbá yín tó yẹ kí wọ́n máa sìn ẹ wá máa gbọ́ ò wọ́n wá ní fakadhabu wọ́n pè nírọ́ àyà Kùránì ni wọ́n ń kó tí yóò nípa Ìlíyàsù wọ́n wá ní wọ́n pè nírọ́ nínú sọ ó ní fa innahum lamuhdharun ìyà Ọlọ́run dẹ̀ ń bọ̀ wá jẹ wọ́n o níjọ́ tójú bá pé tẹ́sẹ̀ bá pé o illa ibadallahi al-mukhlasin àfàwọn ẹrúsìn Ọlọ́run tí wọ́n jujú ọjú sẹ́lẹ̀ fún Ìdírísì nìkan tí wọ́n dẹ̀ sí lọ́hùn pẹ̀lú òtítọ́ ó ní wa tarakna alayhi fil akhirin a sì fi orí pa Ìlíyàsù ní a fi ilẹ̀ fáwọn tí ń bọ̀ lẹ́yìn àníkóṣẹ́kù qala Ibn Abbas Imam Bukhari ní Ibn Abbas sọ wípé ó ní yuskaru bi khairin ó ní wọ́n sọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú dáadáa salamun ala ali yasina inna kadhalika najzil musinina inna min ibadil mu'mina ó wá ní yuskaru an Ibn Abbas wọ́n sọ fún wa látẹnu ọmọ an Ibn Mas'ud látẹnu ọmọ Mas'ud wa Ibn Abbas àti Ibn Abbas ẹ má gbọ́ anna Ilyasa huwa Idris wọ́n ní Ilyasu ní Idris Ilyas wọ́n lóhun ní Idris which means wọ́n ní Ibn Abbas ló sọ bẹ́ẹ̀ àti Ibn Mas'ud ẹni tó kó wọn bá wọn ọ̀rọ̀ Kabul Ahbari ní o òun ló wá tàn wọ́n o ló dẹ́ dá Al-Qur'ani mọ́ wọn lọ́wọ́ o ló dàrú mọ́ wọn lọ́wọ́ o tọ́lọ́ ń dẹ̀ ní lan tarda ankal yahudu wala nasara hatta tattaba'a millatahum kul inna hudallahi huwal huda wala in ittaba'ta ahwa'ahum ba'da alladhi ja'aka min al-'ilmi ma laka min Allahi min waliyyin wala nasir lin-nabi wa li ashabihi. Imam Bukhari gẹ́gẹ́ bó jẹ́ pé inú tírà àwọn láti rí àgbélẹ̀rọ kan lélẹ̀ wọ́n ní yuzkar an Ibn Mas'ud wọ́n sọ látẹnu ọmọ Mas'ud wa Ibn Abbas àtọmọ Abbas anna Ilyasa pé Ilyasu huwa Idris òun ni Idris ẹ dákun ẹ bá wa táàkì gbogbo àwọn ṣùyúkù wa yìí pé ṣe Idris ní Ilyasu ní Idris ṣe ilé yìí sọ yìí ẹ wá já lọ kí ni yàtọ̀ láàrin Ilyasu àti Idris ẹ rí pé ńgbà tẹ́mi ó bá sọ̀rọ̀ ń sí èébú ni pé irú al-Mubaraku ṣe al-Mubaraku alùkíní kan agbẹnusọ àwọn bàbá agbẹnusọ kíní kan èmi lè ní kíní kan kàwú kò sí ń tó pè wá tí ó tẹ̀wà lọ́rùn lillahi alham gbogbo èyí tẹ́ ṣe ló ń bu yín lọ́wọ́ nísìn àwọn afẹ́ ẹlẹ́bọ là ń bá jà afẹ́ ẹlẹ́bọ ni Sheikh Adam ṣáfẹ́ ẹlẹ́bọ ni Sheikh Kamal ṣáfẹ́ ẹlẹ́bọ ni gbogbo àwọn afá tá ń bàjẹ́ afá ẹlẹ́bọ ni wọ́n afẹ́ ẹlẹ́bọ ni bàbá lówóró nígbà tẹ́ ẹ̀mọ́ tí wọ́n ń pè lẹ́bọ wọ́n fi omi fabrication ni wọ́n fi dá yín òun náà là ń kà yìí fabricate ẹgbẹ́rún olúpadà ẹ parọ́ mẹ́nìkan ẹ wí nǹkan kan ẹ wá jáwò kí ni alfarku bayna Ilyas wa Idris ẹ máa gbọ́ mi ò bá mi dé o ìyàtọ̀ láàrin àwọn méjèèjì ni pé anna Ilyasa minal mursalin Ilyas òjíṣẹ́ ni ànábì Ọlọ́run ni wa Idris kana nabiyyun minal anbiya ànábì ni òun kìí ṣe òjíṣẹ́ kò jíṣẹ́ mi rò pé ẹ gbọ́ mi yé Ilyas òjíṣẹ́ Ọlọ́run ni ànábì Ọlọ́run ni Idris kìí ṣe òjíṣẹ́ Ọlọ́run ànábì Ọlọ́run ni wọ́n ṣe fẹ́ jẹ́ bákan náà
bóde ó dẹ̀ wà bẹ́ẹ̀ nínú Sahih Bukhari kódà Imam Ibn Kathir náà padà deny wọn lórí ọ̀rọ̀ tí mò ń sọ yìí torí àwọn náà gbà wá tá ẹ bá lọ ka al-Bidayatu wan-Nihaya torí pé ẹjẹ́ ajẹ́ kó yé wọn wípé ṣé Idris ní Ilyas ní Idris èyí tó burú jà àwọn èyí ń bẹ o Al-Qur'ani ni wọ́n ń dàrú mọ́ wa lọ́wọ́ yìí o ẹ wá jẹ́ lọ sínú Al-Qur'an Idris ànábì Ọlọ́run ní pọ́nbélé ẹnjìníà ó káàbọ̀ sí di iṣẹ́ rẹ̀ Ọlọ́run ní jó bàjẹ́ Ilyas òjíṣẹ́ Ọlọ́run ni ànábì Ọlọ́run ni àmọ́ Idris ànábì Ọlọ́run ni kìí kò jíṣẹ́ Ọlọ́run àárín sáwọn ẹjọ́ kan kọjá apá ànábì Ọlọ́run ẹ wá jẹ́ lọ sínú Al-Qur'an ká lọ wo bọ́lọ́run ṣe sọ̀rọ̀ Ilyas ẹ jẹ́ lọ sínú Suratu Safat ẹnjìníà iṣẹ́ rẹ̀ nù Suratu Safat Quran 37 verse 123 to 132 torí pé Abu Rahima ló ń fẹ́ bá mi ṣe debate lórí hadith wọ́n sì ní Abu Rahima kó wá sẹ́kọ̀ọ́ Abu Rahima lóhun ò lè wá sẹ́kọ̀ọ́ bóyá tó ń bá lo Skype ẹ̀pẹ́ sì lè mí wà mi ò sí lẹ́kọ̀ọ́ ìrìn Ìbàdàn sẹ́kọ̀ọ́ sì kéré sẹ́pẹ́ Abu Rahima ẹjẹ́ àjọ pàdé lẹ́kọ̀ọ́ ẹjẹ́ àforí Skype lẹ̀ Skype rọrùn kájọ máa sọ̀rọ̀ tí ò dáa tá nílé kọ́ṣọ̀nù ara wa tàbí kẹ́nìkan sọ pé nẹ́tíwọ̀kì ti lọ ẹjẹ́ àjọ pàdé lẹ́kọ̀ọ́ àwọn èèyàn rẹ́dì láti sanwó mọ́tò yín kémi náà kú lẹ́pẹ́ kí n máa bọ̀ lẹ́kọ̀ọ́ ìnira tẹ́ni tí ó kú lẹ́pẹ́ orí ẹni tí ń bọ̀ láti Ìbàdàn orí torí tráfíìkì tó lú oko níjọ́ kan tí ẹrú Ọlọ́run kan ṣe pé Ustaz Jamiu sí kóòtù àjọ kúrò ní Jẹ̀ṣà lásìkò kan náà àwọn wọ́n ti wà nílọrin aago 11 alẹ́ àwọ̀ ò tí ì dé Àjà lọ́jọ́ tá à ń sọ yìí wọ́n rín ẹ̀rín ni so condition tí ní Skype condition ni pé ẹjẹ́ àjọ pàdé lẹ́kọ̀ọ́ ẹ̀ẹ̀kú dáràn débi pé wọ́n fọlọ́pàá gbé yín ẹ̀ẹ̀dìfẹ́mù èèyàn ẹ wá sẹ́kọ̀ọ́ Èkó ìlú everybody ni àwọn afásún náà ń wábẹ̀ dáadáa even people are happy to be in Lagos wọ́n ní wọ́n sọ yí pé alẹ́ wọn ń gbà kọ́tọ̀ generator ládùúgbò àwọn ṣẹ́gẹ́tì mi nísìn àárọ̀ nìkan làwọn lè tọ́ ẹ máa bọ̀ lẹ́kọ̀ọ́ ká tán generator lálẹ́ torí alẹ́ yẹn làwọn tí ò sí àwọn tí wọ́n wà ní Europe nǹkan kan lè ráyè wo tí wọ́n lè tiẹ̀ lè fún yín lówó dáadáa bí Abu Rahima wá sẹ́kọ̀ọ́ ó wá ṣe debate ó wá defend àdìsù èmi yẹn ṣe alátakò àdìsù tí ò lálàáfíà tí ò gbádùn tó tako Kùránì tó tako dànẹ́bì lèmi ń tako Abu Rahima come to Lagos we are expecting you torí pé wọ́n ti ẹ̀ ní Abu Rahima ń play àwọn fídíò mi wallahi mi mọ̀ pé ń play rẹ̀ kó túnbọ̀ máa bá play rẹ̀ dáadáa kó máa play rẹ̀ dáadáa torí pé bó ṣe ń play ẹ̀yẹn àwọn èèyàn fẹ́ wá wò ó ṣé tí mò ń sọ ṣé kò lẹ́rìí ó lẹ́rìí àwọn tí mò ń kó ti ẹ̀rí tí mo sì ń kó ti àwọn kútùb tí mò ń kó ti àwọn sọfàt I'm quoting the books I'm quoting the pages ọ̀rọ̀ yẹn ni kẹ́yìn sọ pé kò rí bẹ́ẹ̀ kẹ́mẹ́rí wá kì í ṣe pé kẹ́kọ̀ọ́ máa play ẹ̀ agbẹnusọ àwọn bàbá Ọlọ́run ò ní jẹ́ ń wò yín ẹ̀yin lẹ́ni tó pàtàkì tẹ́ fẹ́ wò lára mi kí lẹ́ fẹ́ play lára yín ṣé ìbàjẹ́ Tìjàníyà fal iyadhu billah ìyàtọ̀ láàrin Ilyas àti Idris ẹjẹ́ ká Suratu Safat ká lọ wo ta ní Ilyas Quran 37 page 123 Ọlọ́run sọ mẹ́ wípé wa inna Ilyasa laminal mursalina Ilyasu yẹn nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run ni gbogbo wa lamẹ́ntán pé ní laminal mursalina tọ́lọ́run bá ń sọ fún Muhammad jẹ́ sáré fún ẹ pé ya usin wal Qur'anil hakimi innaka laminal mursalina Rasulu ni Ilyasu Ọlọ́run wá ní wa inna Ilyasa ó sọ bí takid dúnà raibin èmi ò wá mọ̀ bó ṣe dàrú lọ́dọ̀ Imam Bukhari tí wọ́n wá fi ló dàrú dọ́dọ̀ Ibn Abbas tí wọ́n ló dàrú dọ́dọ̀ Ibn Mas'ud ó yẹ ká fura o tí Ibn Mas'ud bá pe Ilyas ní Idris ó ń fi hàn wípé yustanadu ilayhim hadhihi al-ahaditha wọ́n ń ṣàfitì àwọn àdísù yìí sí wọn lọ́dọ̀
torí pé wọ́n ti mọ̀ pé àwọn tó ń wà dísì ìjọ yẹn wọ́n ní wo mọ́tínù ọ̀rọ̀ wo ló wà ń bẹ̀, ṣé Ibn Mas'ud ni, ṣé Ibn Abbas ni, ìyẹn lẹ́ ń pè ní mustalahul ahadith. Terminology àwọn kan tí wọ́n gbé kalẹ̀ táwọn sàhábà ò máa ń pa rẹ̀, táwọn tábìín náà ò máa ń pa rẹ̀, tí yẹ pé ìrònú làwọn náà lò. Naam, kọ́lọ̀ kó ṣíjú àánú wa. Ẹrú Ọlọ́run kan tiẹ̀ ní òun ti rẹ́dí 200,000 fún Abu Rahima tán bá lè wá sẹ́kọ̀ọ́ fún debate. Alan, jazakumullahu khair, Ọlọ́run ní jẹ́ kọ́rọ̀ yín dàrú, Ọlọ́run máa jẹ́ kó owó tí yín náà máa pọ̀ sí ẹ ṣé. Ó ní wa inna Ilyas Salami, ara ń tó fẹ́ defend nínú àdìsù náà rẹ̀, a sì ti ní kán bá wa defend ẹ̀. Ṣé Ilyasu Idris ni, ṣé Idrisu Ilyasu ni, tí Bukhari bá wá pè ní tó ní àwọn méjèèjì nǹkan kan náà ni wọ́n yàtọ̀ síra o. Ara ń tábúrà yìí máa fẹ́ defend rẹ̀ o. Irọ́. So, ó wá ní wa inna Ilyas laminal mursalin, ẹjá jọ máa wo Qur'an. Ó ní èyí tó dájú ní pé Ilyasu yẹn nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run ni. Ọlọ́run tó wá sọ mẹ́sẹ́jì tó jẹ́ fáwọn èèyàn bó ṣe sọ mẹ́sẹ́jì Ànábì Nuh. Ó wá ní idh qala liqawmihi, ìrẹ́ Ànábì rán àwọn èèyàn létí nígbà tí Ilyasu ń jíṣẹ́ fún àwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ wípé alla tattaqun, kí ló dé tẹ́ ẹ bẹ̀rù Ọlọ́run? Ṣé ní bẹ̀rù Ọlọ́run ni èéṣe ẹ bẹ̀rù Ọlọ́run? Atad'una ba'lan, atad'una ba'lan, atad'una ba'lan, ṣé ẹ máa sin òrìṣà tẹ́ ń pè ní Baal, ẹ máa bọ òrìṣà tí wọ́n ń pè ní Baal, ẹ máa pè, ẹ máa sìn, ẹ wàá sọ yẹn dọlọ́run. Wa tadharuna ahsanal khaliqina, ẹ wàá fi ọba mi tó dá ẹ̀ dájú tó mọ̀ ẹ́ dájú láyé, ẹ wàá pàtí ẹ̀sìn tó sì já sí pé Allah, ọba tá ń sọ yìí, rabbakum, òun ló dá yín o, wa rabba abaikumul awwalina, òun ló sì dá àwọn bàbá yín tí wọ́n ṣáájú yín. Ọlọ́run ní fakadhabuhu, wọ́n pe Ilyasu nírọ́. Ọlọ́run wá ní fa innahum, kọ́ lọ́ọ́ máa ń torí pé wọ́n pe nírọ́ yẹn o, lamuhdaruna, ìyà ń bọ̀ wá jẹ wọ́n lọ́jọ́ tójú bá pé á kó wọn jọ á jẹ wọn níyà. Illa ibadallahi al-mukhlasin, àyàfà àwọn ẹrúsìn Ọlọ́run tí wọ́n gbà fún Ilyasu tínú tọkàn tí wọ́n sì bá a sí lọ́hùn. Ọlọ́run ní wa tarakna alayhi fil akhirin, a fi orí pa dáwà Ilyasu yẹn, a ṣẹ́kù fáwa tó ń bọ̀ lẹ́yìn yìí ká lè bá orí pa náà lọ́lọ́run fi hàn wáyìí nínú al-Qur'ani. Ọlọ́run wá ní salamun ala Ilyasin, táwọn kan ó bá ka kìrá àyẹn wọ́n ní salamun ala ali Yasin, àmọ́ Ilyasin náà yẹn tọ́lọ́ ń gbà lérò ní pé àlàáfíà Ọlọ́run kó máa bá Ilyas àtàwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ tí wọ́n gbà fún, ló fi sọ pé salamun ala Ilyasin. Alhamdulillah, afáàmì Ọlálékan a ní sọ bẹ́ẹ̀ kẹ́nìkan kan máa sọ pé Abu Rajima, torí pé bisal ismul fusuqu ba'dal iman, a gbọ́dọ̀ pé wọ́ra wa lórúkọ tí ò dá lẹ́yìn tá a ti nígbàgbọ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ ṣe istighfaru kẹ́ bá wa yóò kọ yẹn kú, Ọlọ́run ṣíjú àánú wa. So ẹ rí pé ìṣesí wọn ni kán máa pe àwọn èèyàn lórúkọ tí ò dá. Kódà ẹni yìí ti pè mí pé mo ya wèrè rí nígbà tọ́rọ̀ al-Isra wal-Miraj kọ́kọ́ bẹ̀rẹ̀, torí pé ẹnu gbé mi ń bì kan pé ànábì ń gbòde sánmà kan, ó bá ànábì kan bẹ̀, ó níṣẹ́ ó yẹ kẹ́ ẹ ti fura ń bẹ̀ yẹn yí pé ó ní àrùn ọpọlọ. So lára àwọn àwà tá ń bá lọ́dọ̀ wọn tí kìí ṣe wà ìsìláàmù nìyẹn, kọ́lọ́n kó jọ tún gbogbo wa ṣe. So Ọlọ́run kó ṣíjú àánú wò wá. Ọlọ́run wá ń jẹ́ kó yí wá wípé salamun ala Ilyasin, àlàáfíà Ọlọ́run kó máa bá Ilyas àtàwọn tí wọ́n gbà fún. Ó wá ní inna kadhalika najzil muhsinin, báwo Ọlọ́run tí máa sọ àwọn ẹni ire lẹ́san nù. Ó rí pé súrà tí mo kà yìí, Suratu Safati, Quran lè mí kà yìí. Ìntà àbúrà yìí mọ́dẹ̀ fẹ́ wá tako Qur'ani, ó fẹ́ wá defend àdíìsì, èmi fẹ́ gbèjà Qur'ani àtàdíìsù tó bá Qur'ani lọ. Àbúrà yìí máa fẹ́ tako Qur'ani, ó fẹ́ gbèjà àdíìsù tó ń tako Qur'ani àti èyí tó ń yẹ̀yẹ́ Ànábì. Ahlan wa sahlan, you are welcome. Àyà yìí, Suratu Safat, Quran 37, verse 123 to 132. Ó rí pé àyà yìí tushiru wa tudillu anna Ilyasa minal mursalina bila mira. Wà á rí pé àyà yìí ń tọ́ka,
ó fi ń rinlẹ̀ fún wa wípé Ìlíyàsù ìkan nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run ni tí ò láríyànjiyàn nú, àmọ́ ìjẹ́ káyì fi benefit of doubt lẹ̀ fáwọn tí wọ́n ń sọ̀pọ́ọ̀tì pé gbogbo tó wà ní Sahih Bukhari ló lálàáfíà, gẹ́gẹ́ bí àwọn ulama, àwọn àfáà wa tí wọ́n jẹ́ al-atqiya, tí wọ́n jẹ́ àwọn olùbẹ̀rù Ọlọ́run, al-muhsinun, àwọn èèyàn rẹ̀, as-salihun, àwọn èèyàn dáadáa táàpẹ̀ yìí pé kán bá wa sọ pé wọ́n ní Ibn Abbas àti Ibn Mas'ud látọ̀dọ̀ àfáà Bukhari, wọ́n sọ fún wa pé Ilyas òun ni Idris òun ni Ilyas. Ọlọ́run dẹ̀ ń sọ fún wa náà Al-Qur'an yìí pé Ilyas ẹ ṣe Idris o, Idris kìí ṣe Ilyas. Ṣé Imam Bukhari wọ́n ṣàṣìṣe ń bẹ̀ ni àbọ̀n bá wọn fi síbẹ̀, àbí àṣìṣe yẹn ọ̀dọ̀ Ibn Abbas ló ti wá ni àbọ̀dọ̀ Ibn Mas'ud ló ti wá? Tá a gbọ́dọ̀ fi gbà gbogbo tí ń bẹ́nu ẹ̀yìn náà ló lálàáfíà, torí pé perfect book ni àwọn ń gbé sẹ́gbẹ̀ẹ́ Kùránì pé àdísù àti Kùránì bákan náà ni, rìwáyà kan náà bá wà. Inna lillahi wa inna ilayhi raji'un. Ọlọ́mọdé asik. Tá a bá tún ka Suratul An'am nípa Ilyas, aya 84. Al-An'am, that is Quran 6. Ọlọ́run ní wa Zakariya wa Yahya wa Isa wa Ilyasa. Torí pé ńgbà tí kan fẹ́ sọ̀rọ̀, ìkan ní ìwọ ọmọ yóò ṣàfẹ́ bá yára rẹ̀ jẹ́ nínú kọ́mẹ́ǹtì ibi tá a post kìíní sí, torí ìfẹ́ Markaz ló ṣe ń ṣerú àwọn tọ́píìkì. Can you imagine? Kí ló kan ọ̀rọ̀ Markaz pẹ̀lú pàǹtí tọ́píìkì yìí? Ṣé Markaz ní tìrìtì ẹ̀? Ṣé Markaz ló rán mi ni? Mùdírù fẹ́ràn mi ò túmọ̀ sí pé in tí ń bá sọ kẹ́ àtàkì ẹ̀mọ́ Mùdírù rárá. Rárá, Mùdírù ń jẹ́ Mùdírù, Al-Mubarak ń jẹ́ Al-Mubarak. Lóòótọ́ ọmọ Mùdírù ni wá, bá Mùdírù wallahi wọ́n mọ̀ nípa ń tà ń sọ. Mi pé Mùdírù al-Markaz torí pé mo mọ̀ wípé aláfíà àwọn jẹ wá lógún, àwọn èèyàn tó sì ń pè wọ́n pọ̀, bó ti ẹ̀já sí pé kìí mọ́ tẹ́ wọn lọ́rùn ká máa pè àwọn. Bọ́ ẹlòmí tó bá ti sọ nǹkan ọmọ Mùdírù ni, kí n ti Mùdírù mẹ́? Wọ́n tú wa ṣe bá fà yìí, àfà Sheikh Salman Aminullah, ṣe bí wọ́n máa tún yàn lè lásì àrí ni, wọ́n máa dé yàn lókun bẹ̀ ni. Ọlọ́run wá sọ fún wa náà Al-Qur'an, ó wá tún tẹ̀síwájú nígbà tó sọ̀rọ̀ yẹn tán. Ó wá ní wa Zakariya àti Zakariya wa Yahya àti Yahya wa Isa àti Isa wa Ilyasa àti Ilyasu. Ó ní kullun minas salihina, gbogbo wọn pátápátá nínú àwọn èèyàn rí ni wọ́n. Ọ̀rọ̀ Ilyasu ni ẹnu Al-Qur'an. Ẹ wá já bọ́ sínú ọ̀rọ̀ Idris. Ṣé Idris ni Ilyasu ni àbí Ilyasu ni Idris? Ẹ rí pé innahu laysa mina ar-rusul, Idris ò pẹ̀lú àwọn òjíṣẹ́ Ọlọ́run. Bal huwa nabiyyun min al-anbiya, ànábì kanu àwọn ànábì Ọlọ́run ni. Kama qala Allahu tabaraka wa ta'ala, gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe sọ fún wa ní Al-Qur'an. Mi wá mọ̀ bóyá Ọlọ́run ló kọ̀rẹ́tì àbí Imam Bukhari, bóyá ànábì ló kọ̀rẹ́tì àbí Imam Bukhari, torí pé wọ́n ní yuskar, wọ́n sọ léyìí tó ń fi hàn pé ọ̀rọ̀ àwọn Yahudi ni wọ́n lọ gbé wá, ọ̀rọ̀ Kabil Abari ni. Ṣé Ibn Abbas ló wá sọ? Ṣé Ibn Mas'ud ló wá sọ ilé? Láwọn tí wọ́n já sí pé wọ́n mọ̀ nǹkan mí inú ayé wọn ju Al-Qur'an lọ, wọ́n ó rí pé àwọn ka ó yé wọn kan tó bọ́ síbòmí. Naam, ẹ wá jájọ lọ sínú Al-Qur'an. Suratu Maryam, aya tí gbogbo wa mọ̀ ní, Quran 19 verse 56 to 57. Kódà ìkan náà àwọn àbúrò mi tí wọ́n jọ mọ̀ ìyá mi dáadáa, aya yìí lòun sábà máa ń lò lóde tí wọ́n bá gbé dìde. Ma blessing, Ọlọ́run jó túmọ̀ ní kó túbọ̀ mọ́ ní blessing sí. Ọlọ́run ní wadhkur fil kitabi Idrisa innahu kana siddiqan nabiyya wa rafa'nahu makana ní aliyya. Ọlọ́run ní wadhkur rán wọn létí fil kitabi Idrisa, in tí ń bẹ nínú ọ̀rọ̀ Annabi Idris, rán wọn létí tí ń bẹ nínú ta Idris, rán wọn létí tí ń bẹ nínú tírà Idris. Pé innahu Idrisu nìkanà, orípò tó fi tàkídù sí, bó ṣe fi tàkídù sí tọ̀hún, pé inna Ilyasa lamina al-mursalina,
ó tún fele iná rinlẹ̀ wípé innahu fil kitabi Idrisa, bá mi ròyìn Idrisu fún wọn pé innahu, èyí tó dájú ni pé Idrisu ni kana siddiqan nabiyya, ó wà nínú àwọn siddiqu, àwọn tí wọ́n lódodo débi pé ẹ lè bárọ̀ ń bẹ̀, nabiyyan, ó sì já nàbí Ọlọ́run kìí ṣe òjíṣẹ́ Ọlọ́run. Ìlíyásù nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run ni, ó sì já nàbí. Idris ànábì nìkan ni, kìí ṣe òjíṣẹ́ Ọlọ́run. Ọlọ́run ní siddiqu yẹn táàrí lára rẹ̀ ló gbé débi pé rafa'anahu makanan aliyyan, àwọn Ọlọ́run wá fún un ní àgbéga ipò, fún agbé ipò ẹ̀ àràfà rẹ̀. Nígbà tí wọ́n ló lọ sánmà ni. Imam Bukhari náà gbà pé ó lọ sánmà, Imam Muslim náà gbà pé ó lọ sánmà, torí pé nínú ta al-Isra wal Mi'raj wọ́n ní sánmà kẹrin lànàbí bá Idris. Kódà wọ́n tún gbà pé Idris yẹn o sánmà ló kú sí, ọ̀rọ̀ ń bọ̀ ń bì yíhun lára àwọn àgbélẹ̀rọ kan náà nù. Al-Qur'ani sì takò, wọ́n sì ní ká máa gba gbogbo ẹ̀ páwọn àfáà ti parí ẹ̀. Ọlọ́run wá sọ pé rafa'anahu makanan aliyya, a fi ṣe àgbéga fún nípò náà ló fi ń jẹ́ siddiqu. Tó bá dẹ̀ wo al-Qur'an ó ní ulaika, àwọn ànábì Ọlọ́run tá a sọ yìí, àwọn tá a sọ̀rọ̀ wọn yìí, alladhina an'ama Allahu alayhim, làwọn tó Ọlọ́run ti parí ìdẹ̀ra sínú ayé wọn, minan nabiyyin, àwọn kan wọ́n wà ní darajatun nabiyyin, ànábì Ọlọ́run nìkan ni wọ́n jẹ́. Was-siddiqin, àwọn kan ó jẹ́ siddiqin, àwọn kan ó jẹ́ ànábì wọ́n jẹ́ siddiqin, àwọn kan ànábì ni wọ́n lè má jẹ́ siddiqin. Wash-shuhada, àwọn kan shuhada ni wọ́n. Was-salihin, àwọn kan ó má jẹ́ salihin, wọ́n yóò má jẹ́ ànábì Ọlọ́run yóò má jẹ́ mina salihin wa innahu la mina salihin, àwọn kan ó sì má jẹ́ shuhada nínú wọn. So ìyẹn fi hàn yí pé Ọlọ́run wá tẹ̀síwájú wá wo wadhkur fil kitabi Idrisa innahu kana siddiqan nabiyya rafa'nahu makanan aliyya, ànábì Ọlọ́run nìkan ní Idris, kìí ṣòjíṣẹ́ Ọlọ́run, kò deliver message káàkiri. Àmọ́ Ilyas òjíṣẹ́ Ọlọ́run ni tó ní message tó sì níjọ. Imam Bukhari wá láwọn méjèèjì kan náà ni wọ́n. Tó wá wọnú al-Qur'ani bákan náà nínú Quran 5, no, Quran 21, Suratul Anbiya, wo Quran 21, 85 to 86. Ó rí pọ́lọ̀ tó sọ mẹ́, ó ní wa Ismaila wa Idrisa wa dhal kifli kullun mina sabirina. Ó ní Ismailu àti Idrisu àti dhul kifli gbogbo àwọn tẹ́rí ní nínú onísùúrù ni wọ́n. Sùúrù Ismailu ni kí wọ́n fàbẹ́ sí lọ́rùn. So Ismailu nísìn ó ti wà ní daraja mẹ́ta, darajatu siddiqina ń bẹ́ẹ̀, darajatul anbiya ó wà ń bẹ́ẹ̀, darajatu sabirina ó tún wà ń bẹ́ẹ̀. Ọlọ́run ní wa adkhalnahum fi rahmatina, wọ́n sínú salihina, àwọn Ọlọ́run la mú wọn wọnú àánú wa, innahum minas salihin, làwọn náà fi wá dínú àwọn salihina. Máa wo ọba àbí tó mọ̀rọ̀ sọ. Daraja wọn wà ní daraja sabirina. Ismail wà ń bẹ́ẹ̀, kílẹ̀ ń pè Idrisu ń bẹ́ẹ̀ minas sabirin. Àmọ́ nínú àyà yìí kò sínú salihina. Àwọn kan sì rí wọ́n ṣiṣẹ́ níbi salihina, òun ṣiṣẹ́ níbi Siddiq, ó sì já nẹ́bì, ó dẹ̀ ní sùúrù. Ọlọ́run wá ní àwa mọ̀ọ́mọ̀ mú láfàánú wá gbé wọnú salihina yẹn. Ó ní wa adkhalnahum, àwa láwá mú wọn wọnú salihina fi rahmatina, a mú wọn wọnú àánú wa, innahum minas salihin, làwọn náà fi dínú àwọn salihina, làwọn náà fi ń jẹ́ èèyàn rẹ̀. Ó rí pé Ibrahim laqad istafaynahu fid dunya wal akhirah wa innahu la minas salihina. So gbogbo nǹkan ní mẹ́ ní daraja. Kọ́lọ̀n kó ṣíjú àánú wa. Táà fi mọ̀ pé Ilyas, ẹ jẹ́ ká wá wo àwọn tá a dárúkọ nínú àyà tá a ti dárúkọ Idrisi. A rí pé fa Idrisu ànábì Ọlọ́run ni, tọ́lọ́ ní innahu kana siddiqan nabiyya. Ànábì ní tó sì jólódodo tí rọ́ òyọ́ nínú ìgbésí ayé. Wá wo Idris Ismail,
ó ní wadhkuru fil kitabi Ismaila innahu kana sadiqal wa'di ó ní pé òdodo ni wọ́n fi ròyìn òun náà wa kana rasulan nabiyyan wọ́lọ́n Ismail ọlọ́run ròyìn ẹ̀ pé wa kana rasulan nabiyyan òjíṣẹ́ kan ni ànábì ọlọ́run tó ní. Àmọ́ Idris kana siddiqan olódodo ènìyàn tí ò nírọ́ rárá ni nabiyyan ó sì já ànábì ọlọ́run. Ismail tó yọ dárúkọ wọn mẹ́ pé mínà sọ́bì yìí náà yẹn ọlọ́run yìí náà ṣe pé innahu waskuru fil kitabi Ismail ìwọ náà tó rán wọn létí ọ̀rọ̀ gbésí ayé ànábì Ismail àti ọ̀rọ̀ tírà rẹ̀ innahu kana sadiqal wa'di ẹn tó ṣàdéhùn fún bàbá rẹ̀ tó má déhùn ṣẹ wa kana rasulan torí pé òjíṣẹ́ ọlọ́run ni ànábì ọlọ́run sì ní. So alhamdulillah rabbil alamin káfà wa yẹn ọlọ́run jẹ́ kán lè pè wọlé ọlọ́run à ń rọ̀ wọ́n kí wọ́n pè wọlé ọlọ́run jẹ́ kán lè pè wọlé torí pé a sọ̀rọ̀ burúkú ń bí a bú yẹn a ṣépè fún yẹn àánú rẹ̀ ṣà ń ṣe mí lórí pàǹkà kùránì kí wá ló ń ṣàánú mi sí o ṣàánú àwọn tí ń bá yẹn lórúkọ jẹ́ àánú rẹ̀ ò ṣe wọ́n àánú rẹ̀ ò ṣe àwọn tí ń bayé jẹ́ àánú rẹ̀ ò ṣe àwọn tí ń forí èèyàn gúnṣẹ́ àánú èmi tí mo wá ń ké kùránì làánú rẹ̀ ń ṣe ọ̀rọ̀ ti wọ ò lésì báwọn èèyàn bá ń dẹ́ lóhun kan dára wọn láàmú ni ọlọ́run tó wá ròyìn Ismail síwájú ju bẹ́ẹ̀ lọ torí pé ọ̀tá kùránì làwọn èyí tó láàánú ń ṣe òun yẹn ọ̀tá kùránì ni so èrè tí ń bẹ fún ọ̀rẹ́ kùránì ọlọ́run ó fẹ́ mi èyí tó sì ti ń bẹ fọ́tà kùránì wọ́n náà bóyá tí wọ́n náà ń fẹ́ nù ọlọ́run ò sì ní jẹ́ ó tọ́ sí ọ ọlọ́run ní wa kana ya'muru ahlahu bis-salati òun á máa kọ́ àwọn ará ilé ẹ̀ bí wọ́n ti kírun á máa fòró wọn á máa pa wọn láṣẹ wa zakat á máa fòró wọn bí kan yọ sàká ìyẹn àwọn tí wọ́n gbà fún àwọn ọmọlẹ́yìn ẹ̀ wa kana 'inda rabbihi mardiyyan torí pé lọ́dọ̀ ọlọ́run ọba ẹni tó ọlọ́run ọba yọ́nú sí ni ẹni ìyọ́nú ni ọlọ́run kẹni waskuru fil kitabi Idrisa innahu kana siddiqan Ismail kana sadiqal wa'di wa kana rasulan nabiyyan Idris òjíṣẹ́ ọlọ́run ni ànábì ọlọ́run ni àbí Idris ànábì ọlọ́run ni kìí ṣe òjíṣẹ́ ọlọ́run Ilyas ànábì ọlọ́run ni kìí ṣe òjíṣẹ́ ọlọ́run you can see Ilyas òjíṣẹ́ ni ànábì ni Idris ànábì ni kìí ṣe òjíṣẹ́ ó rí nígbà tọ́lọ́run ròyìn Ismail nísìn ó ní waskuru fil kitabi Ismaila innahu kana sadiqal wa'di wa kana rasulan nabiyyan nígbà ó fẹ́ sọ̀rọ̀ Idris ó ní waskuru fil kitabi Idrisa innahu kana siddiqan nabiyya wa rafa'nahu makanan aliyya. tẹ́ bá wa ṣe ètò yẹn ní pàdánù ọmọláyé àti lọ́run ọlọ́run ó sì máa ṣe oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí ó ti rí náà bí akil hayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.